òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n. díẹ̀ la yàn àwọn míì àìsíṣẹ́ ló jẹ́ kán di pásítọ̀ àìsíṣẹ́ ló jẹ́ kẹ́lòmíì lọ dájọ́ sílẹ̀ bóyá ó ti rí ilẹ̀ kan lẹ́yìn ilé wọn bóyá family land bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló fẹ́ lálùyọ báyìí wọ́n wò pé ọ̀nà wo wá làwọn lè gbà lálùyọ kì í ṣe ṣẹlẹ̀ nìkan ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì aláṣọ ara ló máa kó jọ ọ̀pọ̀ kérúbìn séráfìn yìí ṣùgbọ́n ìjèrè ọkàn ò tó nǹkan ìjọ kan pọ̀ ní ẹ rí i pé gbogbo ìjọ tó pọ̀ iná lórí owó iná ni lórí èmi náà lágbájá pásítọ̀ lágbájá ti ṣe báyìí èmi náà gbọ́dọ̀ ṣe by next week kò dìgbà tá a bá fò sókè ká tó gan Ọlọ́run ló làkójọ bẹ́ẹ̀ ni ní tí àwọn ènìyàn ń wá wọ́n tó wò pé ọ̀nà chọ́ọ̀chì yìí gan àtọ̀nà mosque ṣàdúrà ní sàmìtì ẹ̀ níjẹ́ mosque kò síjà ń bẹ̀ ọba ti kírun ya bóde ẹ̀dá sí tọlọ́run tó bá wù ẹni ó ti bẹ́sẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì ó gbọ́dọ̀ mọ́rẹ wá ẹ mọ́rẹ wá iná ló ń dá wàhálà alẹ́ ẹ mọ́rẹ wá fúlùwà tẹ́ ẹ bá wo bus stops báyìí ń sìn wọ́n máa pariwo ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ṣé bẹ́ẹ̀ náà làwa gbọ́ lọ́mọ gbọ́ ìlú ìdẹ́ni nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta bricklayer yẹn wọ́n máa ń gbéṣẹ́ fún àwọn ẹbí yẹn ti wá mú mọ́ àwọn olówó dáadáa náà bá dẹ̀ pé bricklayer iṣẹ́ tó ṣe fẹ́ǹsì tó ṣe fáwọn ẹ̀kọ́ ní pẹ́ wò ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tún ṣe bó ṣe máwọn bíi mẹ́rin nìyẹn káwọn á jó ẹni yẹn mọ́lé. káwọn á jó onílé mọ́lé. bẹ́ẹ̀ ni ìyàwó ti kú báyìí ọkọ ló wà lọ́sibítù ẹ wò ó. bricklayer wá jó nílé. bẹ́ẹ̀ ni ẹ wo re o ẹ wo ibi tó gbà wọ̀n yẹn dé o ṣé ẹ ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ adela ń lọ church aláǹgbọ́ wàásù irú wàásù wo là ń gbọ́ kí là ń gbọ́ lọ́hùn àwọn bòmíì wà tó ṣe pé wọ́n máa jó títí tó fi máa close ní ọ̀rọ̀ Ọlọ́run ò sí ọ̀rọ̀ gbàlà ò sí prosperity là ń pariwo bẹ́ẹ̀ ni kó ṣá ti lówó ẹnìkan ló kọrin àní kí n ṣá ti lówó n tá n lè kiri ń sìn ní àwọn tó ń ṣe skit náà wọ́n fẹ́ tètè méèkì ẹ̀ àwọn náà yá dọ́gbọ́n sí tèmi ní ká máa wo tèmi ní ká máa gbọ́ ńgbà bá lọ lo ń tán ní lò ń gbò bá pẹ́ mọ́tò àpá wọn dànù Ọlọ́run kí ló dé tó ṣe lé ìgbà tẹ́ni ìdẹ́ wá ń rèéni náà wọ́n nímọ̀ pé ó ti dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lè fẹ́ ṣe ìpolówó ọjà lè fẹ́ ṣe ìyàwó lè fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ta ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣẹ́ polówó ọjà kájẹ́bù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlẹ́ náà ni.
for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.